wọ́n ní ìwọ tó bá gbé satellite dish sínú ilé rẹ̀ wọ́n ní àràmù ni wọ́n ní iná ni wàá wọ̀ ṣé lóòótọ́ ni báwo lọ̀rọ̀ náà ṣe jẹ́ yálà ó jẹ́ kírísítẹ́nì o àbí ó jẹ́ mùsùlùmí wọ́n ní tó bá gbé satellite dish sínú ilé tó ń wò iná ni wàá wọ̀ wọ́n ní àràmù ni pé a gbọ́dọ̀ wo satellite dish mi ò parọ́ ẹ̀yin náà ẹ wá gbọ́ bọ́rọ̀ náà ṣe jẹ́ ẹ tẹ́tí kẹ́ gbọ́. ni tó bá lo díìṣì satellite dish tí satellite dish yẹn tó bá so sórí ilé tó bá fi kú kò ní rálì jẹ́ náà torí pé haramu ló ṣe. fàtíwá ní o náà ṣe ó wà lákọọ́lẹ̀ o mo ṣe ní mo ní ó pọ̀ nínú kìíní àfáà Abdulaziz Abdulrazaki òun tọ́jú ẹ̀ ó kó jọ rẹpẹtẹ ẹ́ńjìnì rúmù nínú. ok mo fẹ́ kẹ́ wá gbọ́rọ̀ yẹn ní òkodoro bọ́rọ̀ náà ṣe ṣẹlẹ̀ àkọ́kọ́ náà mo challenge newspaper kan tó ń pè ní Punch àwọn ni wọ́n kọ́kọ́ print kíní Punch newspaper tẹ́rí yẹn pépà Nàìjíríà kan ni tó já sí pé ó ti wà tipẹ́ ṣùgbọ́n a ti mọ̀ wọ́n pẹ̀lú mistake ní all the time tẹ́ bá ṣàkíyèsí gbogbo ẹni tẹ́ bá ń wo Punch paper tẹ́ bá ń ka middle wọn ẹ rí i pé tí Punch bá ti lè sọ̀rọ̀ wọn ní àwọn apologize lérí ọ̀rọ̀ tó sọ Punch paper lẹ́yìn paper tó kọ́kọ́ gbé ọ̀rọ̀ yìí tó já sí pé wọ́n misquote ọ̀rọ̀ tí bàbá náà sọ bàbá wa Shehu Habibullahi Adamu Alilori wọ́n misquote ọ̀rọ̀ wọn ni wọ́n wá gbé ọ̀rọ̀ yẹn jáde wọ́n gbé ọ̀rọ̀ yẹn wọ́n print ọ̀rọ̀ yẹn wọ́n publish ọ̀rọ̀ yẹn káàkiri wọ́n publish ẹ̀ káàkiri pé cleric kan Shehu kan ó ṣàlàyé pé gbogbo ẹ tó bá ra disc sílé àbí wọ́n ní disc nínú ilé àwọn satellite disc pé inú náà máa wọ̀ rárá kò rí bẹ́ẹ̀ bọ́rọ̀ ṣe jẹ́ ni mo fẹ́ ṣàlàyé fún yín bàbá wa Shehu Habibullahi Adamu Alilori wọ́n ń challenge àwọn kan tí wọ́n ń pè ní wàhábíyà wọ́n ń challenge àwọn kan tí wọ́n ń pè ní sálàfí ẹ rí i pé 80s 70s Islam àti Christian àti mùsùlùmí àti àwọn oníṣẹ̀ǹbáyé àwọn àbáláyé ẹlẹ́sìn àbáláyé gbogbo wa lájọ wọnú ara wa lájọ ń bára wa ṣe kan kò sọ́ta nínú wa ọ̀tá kan kò sí láàrin wa gbogbo wa lájọ ní ara wa tá à ń bára wa ṣe a pera wa lọ́ta ara wa a sì búra wa ṣùgbọ́n gbà tó di 90s sókè ìgbà yẹn ni wàhálà bá ṣẹlẹ̀ àwọn kan wà tán pè ní salafis àwọn salafis yẹn àti wàhábíyà àwọn náà wá dé náà dominate Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí ẹ rí pé ńgbà tí wọ́n dé àsìkò gbà yìí náà ni wàhálà dé sínú Islam Nàìjíríà àsìkò sí i ló fi jẹ́ pé gbogbo everybody kàn pariwo pé irú ẹ̀sìn wo lẹ̀sìn yìí ẹ̀sìn Islam o ṣebí peace of religion lẹ pé ẹ̀sìn peace lẹ pé Islam wọ́n ti Islam fi rí báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń já kúrò nínú Islam wọ́n ń jáde kúrò nínú Islam nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ò understand wọn ò mọ bó ṣe fẹ́ gbégbà wọ́n já kúrò bẹ́ẹ̀ wọ́n láwọn ò ṣẹ̀sìn Islam yẹn mọ́ àwọn kan wọ́n lọ ń ṣèṣẹ̀ṣe àwọn kan wọ́n padà sí Christian àwọn olókọ́sì ẹ̀ àwọn ló fà á àwọn wàhábíyà àti sàlàfíyà yẹn wọ́n ń pè wọ́n ní wàhábíyà yẹn Saudi ni wọ́n wà àti sàlàfíyà yẹn Saudi ni wọ́n wà ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ pé politics ni àwọn méjèèjì politics ni wọ́n bìdì ní all over the world wọ́n dẹ̀ náwó fún gbogbo àwọn tó bá ń lọ sí ìlú yẹn anybody tó bá ti join association yẹn ìwọ tó bá join wàhábíyà ó ní iye owó tí Saudi fún oníkálukú wọn ìwọ tó bá join sàlàfíyà ó ní iye tí Saudi fún oníkálukú wọn owó yẹn làwọn Saudi wá ná káàkiri all over the world láti jásí pé wọ́n fẹ́ wide káàkiri all over the world wọ́n fẹ́ dominate everywhere ní the whole world àwọn ni wọ́n wá wọ Nàìjíríà lónìí wọ́n ti sponsor ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti fún ọ̀pọ̀lọpọ̀ wọn lówó nílẹ̀ Yorùbá ni o nílẹ̀ Haúsá ni nínú wọn la rí àwọn Boko Haram tó ń pààyàn àwọn Boko Haram tó ń pààyàn yẹn àwọn yẹn sàlàfíyà ni wọ́n àwọn ni wọ́n ń pààyàn tẹ́sí pé ní àsìkò ìgbà tí Boko Haram wà àwọn yẹn lọ sọ pé àwọn ò tiẹ̀ fẹ́ gbọ́ ẹlẹ́sìn kankan mọ́ àwọn ò tiẹ̀ fẹ́ gbọ́ wọ́n bá níyàn lọ sílé ìwé wọ́n ní Boko Haram Boko tán wí yẹn búùkù ló ń jẹ́ Boko ìwé
alẹ́ haram ni ìwé jẹ́ wọ́n ní anybody ò gbọ́dọ̀ kàwé wọn ò dẹ̀ fẹ́ gbọ́ in tó ń jẹ́ christianity létí anybody nítorí ẹ̀ ní àwọn boko haram yẹn wọ́n fi ń ṣe oníkálukú ní ṣùtá àwọn yẹn ni wọ́n ń pè ní sàlàfíyà àwọn wàbíyà yẹn àwọn ni àwọn tó já sí pé ẹ rí i pé ńgbà tí wọ́n dé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ni ò gbọ́ ti yẹ ẹ̀ mọ́ ọmọbìnrin gan ò gbọ́ ti yẹ ẹ̀ mọ́ nínú àwọn sàlàfíyà àti wàbíyà yẹn nínú àwọn ìwà tó gbé dání ni pé wọ́n wọnú tó bá ti mú àwọn ọmọbìnrin yẹn àwọn ọmọ fámìlì àwọn ọmọ tí yẹn àwọn ọmọ ọlọ́mọ tó bá ti wọnú group wọn yẹn wọ́n á change mentality wọn wọ́n á yarí wọn à ní jẹ́ kán gbọ́rọ̀ sáwọn òbí wọn lẹ́nu mọ́ níbẹ̀ lẹ́tí máa rí ẹ jẹ́ fún yín ní example kan níbẹ̀ lẹ́tí máa rí àwọn ọmọbìnrin tó já sí pé wọn ò ní gbọ́ ti mọ̀mọ́ wọn mọ́ ibẹ̀ lẹ́tí máa rí ọmọkùnrin náà tó já sí pé wọn ò tiẹ̀ ní gbọ́ ti bàbá wọn mọ́ ẹ jẹ́ fún yín ní ẹ̀wọ̀n example kan ó ṣẹlẹ̀ ní àìpẹ́ yìí ó ṣẹlẹ̀ nínú ọmọbìnrin kan tó já sí pé ó lọ join ìjọ méjì yẹn ìkan nínú ìjọ tá à ń darúkọ yìí ó lọ join wọn so ó ti wá wà nínú ìjọ yẹn débi pé ìjọ yẹn ti wà wọ́n ti change mentality ẹ̀ púpọ̀ débi pé wọ́n wá ti jẹ́ kó yé pé àkọ́kọ́ náà èèwọ̀ ni àràmù ni kó máa kúnlẹ̀ fún àwọn òbí ẹ̀ kò gbọ́dọ̀ kúnlẹ̀ fún bàbá ẹ̀ kò dẹ̀ gbọ́dọ̀ kúnlẹ̀ fún màmá ẹ̀ kódà kò gbọ́dọ̀ kúnlẹ̀ fún anybody àràmù ni èèwọ̀ ni wọ́n ní ẹni tó bá ti kúnlẹ̀ fún anybody ó ti ṣẹbọ pẹ̀lú Ọlọ́run Ọba àfi kó já sí pé onítọ̀hún máa wọ náà ni àwọn ìjọ méjèèjì tí mo ń dárúkọ yẹn ni o sàlàfíà àti wàbíyà àwọn yẹn ni wọ́n náà ń change mentality àwọn èèyàn àwọn náà ń pọ̀ oríṣiríṣi ọ̀rọ̀ síyàn lọ́pọlọ so níbo ni mo fẹ́ bọ́rọ̀ ibi tí mo ń bọ́rọ̀ yìí lọ ni pé ọmọbìnrin yìí ó jáde iléèwé wọ́n ti wá mú ó ti wá wà nínú ẹgbẹ́ sàlàfíà àbí wàbíyà ìkànnì méjèèjì ó ti wà nínú ẹgbẹ́ yẹn mùsùlùmí náà ni wọ́n o torí pé wákàtí 5 kúkú wákàtí 5 yẹn lọ so wọ́n wá sọ fún pé wọ́n ti jẹ́ kọ́ ti kọ́ pé tó tí àwọn mọ̀mí ẹ̀ bá ti bẹ́ẹ̀ wí jù tí pẹ́rẹ́ǹtì ẹ̀ bá ti bẹ́ẹ̀ wí jù tó bá jásí pé wàhálà pẹ́rẹ́ǹtì ẹ̀ ti pọ̀ jù nínú ilé ìwọ lọ ra agolo mílíkì lọ ra pack of milk àbí mílíkì tó jásí pé powder milk kó lọ rà kó dẹ̀ fi change díẹ̀ sí owó orí mílíkì yẹn kó lọ gbé fún ọmọ rẹ̀ kó sọ fún pé tó màmá mi ẹ̀ ní ẹ̀tọ́ kankan lórí mi mọ́ ọyàn tẹ́ fún mi nígbà kékeré mi ò ní owó tẹ́ ná lé mi lórí ò ní ara àwọn iṣẹ́ tí àwọn wàbíyà àti sàlàfíà tí wọ́n kó sí àwọn ọ̀pọ̀lọpọ̀ lágbárí lónìí nìyẹn àwọn náà dẹ̀ ní lọ́dọ̀ àwọn ọkùnrin wọn ẹ wo àwọn wàbíyà àti sàlàfíà yìí àwọn náà máa ń lọ ń gbé ọmọ ọlọ́mọ tó bá fẹ́ fẹ́ yàwó tó bá fẹ́ fẹ́ anybody wọ́n á kàn lọ sínú ilé family oní family wọ́n á lọ wá bàbá fún láàrin ara wọn òbí tó ṣe wàhálà nínú ìgbésí ayé ẹ̀ tó tọ́jú ọmọ òbí tó ṣe wàhálà nílé ayé ẹ̀ tó bí ọmọ tó ṣe gbogbo ẹ̀ wọn ò ní jẹ́ kó gbọ́ nǹkan kan nípa ọmọ tó fẹ́ fẹ́ àwọn náà máa gbé ọmọ yẹn wọ́n á lọ sọ́kọ fún wọn ṣe gbogbo ẹ̀ àwọn yẹn náà ń pè ní wàbí àti sàlàfíà ibẹ̀ ni bàbá wa Shehu Adam Habibullah Al-Ìlọrí ibẹ̀ ni wọ́n ti wá ń ṣàlàyé nínú ọ̀rọ̀ yẹn wọ́n wá ń complain pé tó lásìkò gbà táwọn wàbí àti sàlàfíà dé yìí àsìkò gbà yẹn náà destroy everything wọ́n sọ gbogbo Nàìjíríà dọ̀tá ara wọn àmú Christian tó já sí pé ọmọ ìyá ni wá àjọ ọmọ ìyá bàbá kan bàbá ó ṣeéṣe kó já sí pé bàbá kan ló bí wa àbí kó jẹ́ pé màmá bàbá kan àbí bàbá ọ̀tọ̀ ló bí wa ṣùgbọ́n family ni wa kí ó ṣeéṣe kí Christian wà nínú ìdílé mi kí Muslim dẹ̀ wà ń bẹ̀ bá ṣe ń lò gbèsè ayé wa ni ẹlòmíì wà mọ̀mọ́ rẹ̀ Christian ni òun dẹ̀ jẹ́ Mùsùlùmí ṣùgbọ́n gbogbo nǹkan tí mọ̀mọ́ rẹ̀ máa ń ná nípa pé mọ̀mọ́ rẹ̀ fẹ́ pọ̀rọ̀ ọdún ni ó fẹ́ ṣe gbogbo ẹ̀ ni òun ló máa ra gbogbo ẹ̀ fún mọ̀mọ́ rẹ̀ ẹlòmíì dẹ̀ ní mọ̀mọ́ máa jẹ́ Muslim ọmọ máa jẹ́ Christian Ọlọ́run ọba ló lẹ́sìn ibi tọ́lọ́run bá darí oníkálukú sí ló máa lọ so àwọn yìí ni Shehu Habib wa sọ pé nígbà tẹ́ wọ Nàìjíríà lónìí ẹ sọ Nàìjíríà dìdàkudà Shehu Habib wa sọ̀rọ̀ nínú fídíò yìí ti pẹ́ kó ṣe nísìn wọ́n wá sọ̀rọ̀ nínú fídíò wọn pé nígbà tẹ́yìn sàlàfíà àti wàhábíyà tẹ́ dé tán lẹ dá gbogbo wàhálà lẹ̀ pé kódà nínú ọ̀rọ̀ tẹ́ sọ náà ni pé ẹni tó bá ní disk àbí ó ra satellite sílé tó gbé kalẹ̀ sínú ilé rẹ̀ pé iná ló máa wọ̀ ìyẹn ni Shehu Habib fi ń challenge everybody pé báwo náà ṣe máa wọná Shehu Habib dẹ̀ mú wá nínú àkàjúwe ọ̀rọ̀ wọn gbogbo ẹni tẹ́ bá wo fídíò wọn yẹn
tẹ́ bá wò ó dáadáa Shehu Habib tún sọ̀rọ̀ nínú fídíò yẹn wọ́n ní nígbà kan nígbà tí TV kọ́kọ́ ń bọ̀ wá ọ̀pọ̀lọpọ̀ wọn sá fún TV, wọn ò lè ra TV sílé, wọ́n ní àràmù ní kí ẹ ní TV. ẹ lọ wọlé gbogbo wọn sì bá ọ̀pọ̀lọpọ̀ wọn náà ní TV ńláńlá, gbogbo wọn náà ní GoTV nínú ilé, gbogbo wọn náà ní DSTV nínú ilé báyìí. Shehu Habib ní kí ló fà tó fi ń complain pé àwọn ò láìkẹ́ nítorí pé wọn ò rówó rà á nígbà yẹn, ṣùgbọ́n gbà tán rówó rà á wọ́n wá ń complain pé kíní yìí dáa púpọ̀. ìyẹn ni Shehu Habib ń sọ. ẹ wo bí Nàìjíríà ṣe dé lónìí, àwa mùsùlùmí là ń da ọ̀pọ̀lọpọ̀ nǹkan rú. kí ló dé fà á? kí ló fà á tó fi rí báyìí ni pé ẹ̀yin wàhábíyà àti sàlàfíyà ni. so owó tí wọ́n fún ọ̀pọ̀lọpọ̀ wọn ní Saudi òun ni ó fà á tẹ́fìrí tí Nàìjíríà Islam Nàìjíríà fi ń dàrú lónìí. ṣùgbọ́n mo gbọ́ pé wọ́n ní wọ́n ti stop owó yẹn, wọn ò fún wọn lówó mọ́, ṣùgbọ́n àwọn olówó wọn tó ti wà ní Nàìjíríà àwọn ló sponsor wọn. so ìyẹn ló fà á tẹ́fìrí pé wọ́n fi ń bá bàbá wa Shehu Habibullahi Adam Al-Ilory tán fi ń bá wọn fà. òun ló fà á tẹ́fìrí jásí pé wọ́n wá ń sponsor àwọn ọ̀pọ̀lọpọ̀ láti máa fèsì bàbá náà. gbogbo ẹ̀ tẹ́ bá gbọ́rọ̀ yẹn ẹ má ṣe àsìgbọ́, ẹ farabalẹ̀ kẹ́ gbọ́rọ̀ yẹn dáadáa. ẹ wá bá mi share fídíò yìí, ẹ jẹ́ kó dọ́dọ̀ àwọn Punch newspaper náà, ẹ jẹ́ kó dọ́dọ̀ àwọn Legit newspaper, ẹ jẹ́ kó dọ́dọ̀ àwọn Àṣà Yorùbá àtàwọn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí ò gbọ́rọ̀ yẹn yé dáadáa. ẹ bá mi share kó dénú lé káàkiri kí wọ́n mọ̀ pé ọ̀rọ̀ nípa diction sọ yẹn àsìgbọ́ lọ́pọ̀lọpọ̀ yín sì gbọ́, òdodo ọ̀rọ̀ ni mo fẹ́ sọ níbẹ̀. ẹ bá mi share, ẹ ṣé gan mo dúpẹ́. Next time màá tún ṣàlàyé lọ́pọ̀lọpọ̀ fún yín. Bye bye.